A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tó tún fún wa láti wà pẹ̀lú wa lórí móhùnmáwòrán yìí. A dúpẹ́ pé Ọlọ́run ń jẹ́ kẹ́ ẹ wà láàyè yín, ó sì ń jẹ́ kẹ́ ẹ lè tẹ́tí gbọ́ wa àti wò wá. Inú wa ń dùn lọ́pọ̀lọpọ̀ gbà bá a ṣe ń gbọ́ látọ̀dọ̀ yín bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe ń jẹ́ ìbùkún fún yín. Ẹnikẹ́ni tó bá tí ì fẹ́ pè wá jẹ́ sọ fún wa bọ́rọ̀ Ọlọ́run ṣe ń jẹ́ ìbùkún, ẹ sì tún lè pè wá. Tó bá sì jẹ́ pé ẹ ní béèrè ẹ béèrè, tó bá sì jẹ́ pé ẹ nílò ìdáhùn sí nǹkan kan tó rú yín lójú, bóyá nínú àwọn nǹkan tá a ti sọ àbí nínú àwọn ètò ìwàásù tá a ti wàásù, bóyá ẹ nínú, ẹ pè wá sórí nọ́mbà wa. Inú wa ó dùn, a gbàgbọ́ pé àlàáfíà Ọlọ́run wà pẹ̀lú yín, àlàáfíà Ọlọ́run ó sì tún máa tẹ̀síwájú pẹ̀lú yín. Ní òní a fẹ́ gbé ọ̀rọ̀ Ọlọ́run wò lórí nǹkan kan tó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ wa tá a gbúdọ̀ mọ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìgbàlà. Ẹ ṣí Bíbélì yín pẹ̀lú mi sí ìwé Róòmù orí 3 láti ẹsẹ̀ 20 sí 21. Róòmù orí 3 láti ẹsẹ̀ 20 sí 21. Romans chapter 3, we read from verse 20 to 28. Bíbélì sọ wípé nítorí pé nípa iṣẹ́ òfin a kì yóò dá ẹnikẹ́ni láre níwájú rẹ̀, nítorí nípa òfin ni ìmọ̀ ẹ̀ṣẹ̀ ti wá, ṣùgbọ́n nísinsìnyí a ti fi òdodo Ọlọ́run hàn láìsí òfin, tí a ń jẹ́rìí sí nípa òfin àti nípa àwọn wòlíì, àti àní òdodo Ọlọ́run nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi sí gbogbo ènìyàn àti lára gbogbo àwọn tí ó gbà á gbọ́, nítorí tí kò sí ìyàtọ̀. Gbogbo ènìyàn ni ó ṣàtìṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run, àwọn ẹni tí a dá láre lọ́fẹ̀ẹ́ nípa oore ọ̀fẹ́ rẹ̀, nípa ìdáǹdè tí ó wà nínú Kristi Jésù, ẹni tí Ọlọ́run ti gbé kalẹ̀ láti jẹ́ ètùtù nípa ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀, láti fi òdodo rẹ̀ hàn nítorí ìdáríjìn àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti kọjá nínú ìpamọ́ra Ọlọ́run, láti fi òdodo rẹ̀ hàn ní ìgbà ìsinsìnyí, kí ó lè jẹ́ olódodo àti olùdáre ẹni tí ó gba Jésù gbọ́. Ọ̀nà ìṣògodà àti mú kúrò nípa òfin wo ti iṣẹ́, bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n nípa òfin ìgbàgbọ́. Nítorí náà a parí rẹ̀ sí pé nípa ìgbàgbọ́ ni a dá ènìyàn láre láìsí iṣẹ́ òfin. Kí Ọlọ́run kó bùkún kíka ọ̀rọ̀ rẹ̀. Tá a bá wo ìwé Róòmù bí Ọlọ́run ṣe ṣe ìmísí rẹ̀ fún wa, a kọ́ ní bí ìgbà tí agbẹjọ́rò tó ń mú ọ̀rọ̀ jáde tó ń sọ nǹkan kan tó wá ń fún wa ní ìdáhùn rẹ̀, bí ìgbà tá agbẹjọ́rò ń fi ọ̀rọ̀ wáyàn lẹ́nu wò tó wá ń fún wa ní ìdáhùn rẹ̀. Bẹ́ẹ̀ la ṣe kọ ìwé Róòmù sí wa láti jẹ́ ìbùkún kí ó lè yé wa dáadáa. A rí pé nígbà tí Ọlọ́run lo oníwàásù Pọ́ọ̀lù láti kọ̀wé yìí, ó ń béèrè ìbéèrè, yóò sì tún fi wa ní ìdáhùn láti gbé yẹ̀wò láti jẹ́ kó yé wa. Àwọn ètò yìí ni òye àwọn míì tó fi jẹ́ pé tí wọ́n bá ń ka ọ̀rọ̀ Ọlọ́run, pàtàkì jùlọ ìwé Róòmù, wọ́n mú ìdáhùn ọ̀rọ̀ Ọlọ́run tó sọ, wọ́n dẹ orúkúrúmuṣu rẹ̀, wọ́n fi sọ pé ọ̀tọ̀ ni tó ń sọ. Torí pé ìbòmíì wà tó jẹ́ pé ìbéèrè ni ó jáde, ìdáhùn rẹ̀ wà ní abẹ́ tó yẹ ká dáhùn tí yóò fi jẹ́ kí ó yé wa. Lónìí, ara àwọn ìbéèrè bẹ́ẹ̀ tí a mú jáde nínú ọ̀rọ̀ Ọlọ́run òun ni ìbéèrè nípa ìdáláre justification. A rí pé nínú ìwé Róòmù yìí a sọ̀rọ̀ nípa ìdáláre. Báwo lè èèyàn ṣe lè rí ìdáláre gbà? Ǹjẹ́ èèyàn lè rí ìdáláre gbà nínú ayé yìí?
ǹjẹ́ ńgbà téèyàn bá kúrò láyé yìí ni yóò tó mọ̀ bóyá mo ti rí ìdáláre àbí mi ò ní ìdáláre, àbí máa wọ̀ ọ̀run àbí mi ní wọ̀ ọ̀run. Lọ́pọ̀lọpọ̀ ọgbà gbogbo ohun tá à ń dojúkọ ní ìsinyìí ó ní pé ọ̀pọ̀lọpọ̀ tó wà láyé yìí wọn ní ìdánilójú wípé àwọn ń lọ sí ọ̀run rere. So lónìí mo wá fẹ́ ká gbé àkórí yìí yẹ̀ wò tá à ń pè ní ìdáláre. Níbi tá a kà yẹn ọ̀rọ̀ Ọlọ́run ó fi ọ̀rọ̀ rẹ̀ yé wa nípa bá a ṣe lè rí ìdáláre gbà, báwo la ṣe lè ní ìdánilójú wípé bá a bá kúrò láyé yìí a ti di ẹni tí Ọlọ́run ó sọ wípé káàbọ̀, tí ò ní jẹ́ ẹni tí Ọlọ́run ó sọ wípé ta ni ọ́, ibo lo ti ń bọ̀, ò lè wọlé. A ti di ẹni tí Ọlọ́run ó sọ pé káàbọ̀. Tá a bá sì di inú ẹni tí Ọlọ́run ó sọ pé káàbọ̀, àtayé yìí láti mọ̀. Kì í ṣe pé ńgbà tá a bá kúrò láyé yìí láàmú sọ pé mi ì mọ̀ o, ìmì ìmọ̀ bí ń dé sí o. Ẹ̀rù tó ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ lónìí ó ní ẹ̀rù pé tá bá tiẹ̀ kú gan ibo là ń lọ, ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀. Ṣùgbọ́n Ọlọ́run fẹ́ ká mọ̀ wípé ayé yìí a gbúdọ̀ mọ̀ ibi tá à ń lọ tá a bá kúrò láyé yìí. Ohun àkọ́kọ́ tí Bíbélì fi yé wa nínú ìwé Róòmù yìí ó ní ìkùnà tí a bá pàdé nípa òfin, the failure of the law. Ìkùnà tá a bá pàdé nípa òfin ohun kọ́kọ́ fi yé wa gẹ́gẹ́ bí mo ṣe sọ pé ìbéèrè ni ó béèrè nínú ọ̀rọ̀ Ọlọ́run, ìdáhùn ó wà fún. Bíbélì fi yé wa ní ẹsẹ̀ 20 yẹn wo, ní ẹsẹ̀ 20 ó sọ fún wa wípé ó ní nítorí pé nípa iṣẹ́ òfin a kì yóò dá ẹnikẹ́ni láre níwájú rẹ̀, nítorí nípa òfin ni ìmọ̀ ẹ̀ṣẹ̀ ti wà. Ó fi yé wa pé òfin wà lóòótọ́, ṣùgbọ́n ǹjẹ́ òfin lè dá wa láre? Kí lòfin tó ń sọ nípa rẹ̀? Ó ń sọ nípa iṣẹ́ rere wa, nípa pípa òfin rẹ̀ mọ́, nípa ṣíṣe gbogbo àwọn nǹkan tí Ọlọ́run fẹ́ ká ṣe ní èrò tiwa, nípa lọ́sọ̀tún àmì ìfẹ́ yí mi ò fẹ́ ṣẹ̀ lọ́tún, mi ì fẹ́ ṣẹ̀ lósì, mo tiraka, mo pa gbogbo òfin. Tábàtì ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn èèyàn pé òfin wo ni Ọlọ́run fẹ́ ká pa wọ́n lófin 10. Òfin 10 wà ń ṣàárẹ̀ tó pamọ́, ọ̀pọ̀lọpọ̀ ní ó tiraka ní ó ní mo pa 5 mọ́, mo pa 4 mọ́, mo pa káàtì ẹ̀lẹ́ẹ̀pa 9 mọ́. Ǹjẹ́ 9 tí mo pa mọ́ yẹn ǹjẹ́ ó fún mi ní àlàáfíà, ǹjẹ́ ó fún mi ní ìfọ̀kànbalẹ̀ pé níbi mo bá dé tí n bá dé ọ̀run Ọlọ́run ò gbúdọ̀ sọ pé mọ̀ lọ́nu náà ọ̀run àpáàdì láíláí, Ọlọ́run gbúdọ̀ ní kí n wọlé ni. Ṣùgbọ́n a rí pé kò rí bẹ́ẹ̀, torí pé òfin mú ìkùnà wá. Òfin mú ìkùnà wá. Ìkùnà àkọ́kọ́ tí mo kọ́kọ́ rí bẹ́ẹ̀ tí Bíbélì fi yé wa ní ẹsẹ̀ 1 yẹn, ẹ wò ó ní pé ó fi ìkùnà pé òfin kò lè fún wa ní ìdáláre níwájú Ọlọ́run. Ẹ wò nínú ẹsẹ̀ orí 20 yẹn náà ni ó ní nítorí nípa iṣẹ́ òfin a kì yóò dá ẹnikẹ́ni láre níwájú rẹ̀. Ó fi yé wa pé kò lè dá wa láre níwájú Ọlọ́run. Ibi tó fi ti kùnà nu, ìkùnà tá a bá pàdé lọ́dọ̀ òfin nu. Ṣẹ́rú òfin tá a bá pamọ́ níwájú ènìyàn ó fún wa lálàáfíà. Ẹni tó bá tẹ bá ní pé mọ́ ṣe nǹkan 10 tó bá ṣe 7 tí ò ṣe, èyí ó sọ pé dànsákì rẹ ó gbìyànjú, èèyàn dáadáa ni ọ́, ọ̀gá ni ọ́, ó gbìyànjú, ó tiẹ̀ pa 7 mọ́ nínú 9, nínú 10 ó gbìyànjú. Ṣùgbọ́n níwájú Ọlọ́run bàbá ní ìdáláre a gbúdọ̀ pa gbogbo òfin mọ́ ni. Òbí tó fi ti kùnà nu. Tó bá jẹ́ níwájú ènìyàn òfin lè pa wá mọ́, alẹ́ ní ìdáláre níwájú ènìyàn pa ó tiraka, ó ṣe dáadáa, ó gbìyànjú. Ṣùgbọ́n níwájú Ọlọ́run òfin ò lè fún wa ní ìdáláre, torí pé Ọlọ́run fẹ́ ká pa gbogbo òfin mọ́ ni. A gbúdọ̀ lè pa gbogbo rẹ̀ mọ́ ní gbòógì. We could see the failure of the law. And what's the failure of the law? It can't justify anyone in the sight of God. Kò lè fún wa ní ẹnikẹ́ni ní ìdáláre níwájú Ọlọ́run. Òun ló sọ, Bíbélì sọ ńbẹ̀, tá a bá wò dáadáa ẹsẹ̀ 20 yẹn mo tún fẹ́ tún kà. Bíbélì sọ wípé nítorí pé nípa iṣẹ́ òfin a kì yóò dá ẹnikẹ́ni láre níwájú rẹ̀. So a lè rí ìdáláre gbà. Ẹ wo nínú ìwé Àìsáyà orí 64 ẹsẹ̀ 6, Bíbélì jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ pé gbogbo òdodo wa ló dàbí àkísẹ́ ẹlẹ́gbin.
pé òdodo táwa mú tá a ní gbòógì tá a mú gbòógì táwa ń sọ wípé òun ló mú mi wọ ọ̀run, òun ni mò ń ṣe lọ́tún, òun ni mò ń pamọ́ lọ́sì, bẹ́ẹ̀ sọ pé gbogbo rẹ̀ jẹ́ kí ni bí àkísẹ́ ẹlẹ́gbin ni. Òdodo wa tó dáa jù nu, òdodo wa tó dáa jù nu, ó ló dàbí àkísẹ́ ẹlẹ́gbin. Báwo wá ni ẹni tí ò tiẹ̀ wá lódodo tó? Báwo ni òun ò bá ṣe wá ṣe? Báwo ló ṣe fẹ́ wá wájú Ọlọ́run? Níwájú ènìyàn òdodo ń tó téèyàn ní ó gbìyànjú, ṣùgbọ́n níwájú Ọlọ́run Bíbélì sọ pé gbogbo òdodo wa ó dàbí àkísẹ́ ẹlẹ́gbin. Òfin pípamọ́ kò lè fún wa ní ìdáláre níwájú ta ni Ọlọ́run, ibi tó fi ti kùnà nu. Èkejì tí òfin ò lè ṣe fún wa tó ti fi kùnà, ó ní pé kò lè mú ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ kúrò ní ọkàn wa, kò lè fún wa ní ìdáláre lọ́wájú Ọlọ́run, bẹ́ẹ̀ ni ò lè mú ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ kúrò ní ọkàn wa. Ẹ wo ẹsẹ̀ 8 yẹn, apá B ní abẹ́ ẹsẹ̀ 8 yẹn, ó ní nítorí nípa òfin ni ìmọ̀ ẹ̀ṣẹ̀ ti wá. Ìyẹn túmọ̀ sí pé òfin wà láti mọ rán wa létí pé a ti ṣẹ̀. Tí ò bá sófin, ẹ̀mọ̀ pa mọ́ sọ pé ìlú tí ò sófin kí ni ò sí ń bẹ̀? Ẹ̀ṣẹ̀ ò sí ń bẹ̀. Ṣùgbọ́n nígbà tó fi ti wà, òfin ló ń rán wa létí pé wò ó, tó bá ní í ṣe pé ò lọ sọ́run ò lè débẹ̀ torí tó ṣeun ó ti ṣẹ̀nu. Ẹ̀ṣẹ̀ kìí sì ṣe pé bóyá n tá a ṣe nìkan, ẹ̀ṣẹ̀ tún jẹ́ n tó yẹ ká ṣe tá a ṣe náà. So gbogbo ọ̀nà tá a bá wò pé mi ò tẹ̀ bá wọn ṣe lè, ètò yẹ kó ṣe tó ṣe náà ńkọ́, ẹ̀ṣẹ̀ náà nì. So gbogbo ọ̀nà ni òfin fi máa ń rán wa létí wípé àjẹ̀bí náà ni, ìdálẹ́bi wa máa ń wà ní ọkàn wa. Mo rántí kan nú àwọn wàásù tí mo ti wà rí tí mo pè ní ìta ìgbésí ayé mi nípa ìgbàlà. Mo mọ̀ pé bí mo ṣe tiraka tó, gbìyànjú tó láti sọ pé Olúwa mo jà fẹ́ ṣiṣẹ́ kárakára, mo fẹ́ pò òfin rẹ mọ́, bẹ́ẹ̀ níjọ́ kan ni mo tún tiraka pé mi ìfẹ́ ṣẹ̀, mo bá wọnú ilé ni màmá mi bá mi sọ̀rọ̀ lọ ṣe nǹkan báyìí, ṣùgbọ́n torí pé mi ni mò ń ṣe làálàá yẹn jù, ó ti sú mi ìwà fẹ́ kùn kó mọ̀ bàjẹ́ṣẹ̀, mo bá dákẹ́, mo kàn dìde mo lọ ṣe kínní, ó dùn mí pé mi wọ́n rán, ṣùgbọ́n mi ìfẹ́ ṣẹ̀, mo bá dìde lọ ṣe. Bí mo ṣe ń lọ bá wọn ni o mọ̀ pé ò dá mi lò, o fi mí gún lágídí nu, o mọ̀ pé ṣẹ́nu báwo lè yẹ ṣe wá fẹ́ bọ́? Mo ní mọ́kùn kó má bàa ṣẹ̀ kí n lè ní ìdánilójú pé mo lọ sọ́run rere gẹ́gẹ́ bí ọmọ ọdún 14. Ẹ tún lẹ́ṣẹ̀ ni, báwo mo ṣe fẹ́ bọ́? Torí ojúṣe òfin ni láti máa rán wa létí pé in tó ṣe ẹ̀ṣẹ̀ ni, kò lè mú ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ kúrò lọ́kàn wa, a máa rántí náà ni. Ibi tó fi ti kùnà nu, òfin kùnà. Tá a bá wá ń gbé ìgbé ayé wa lórí òfin pé òfin ni ó mú mi dọ́run, kò lè fún wa ní ìdáláre níwájú Ọlọ́run. Òfin dára láti pamọ́ o, ṣùgbọ́n kò lè fún wa ní ìdáláre níwájú Ọlọ́run. Bẹ́ẹ̀ sì ni kò lè mú ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ kúrò, yóò máa rán wa létí ni pé a ṣẹ̀. Ta kọ́kọ́ wò ni the failure of the law, ibi tí òfin ti kùnà. Ìkejì tá a fẹ́ wò ni the freedom from the law, ìtúsílẹ̀ ní àbí ìdáǹdè kúrò lábẹ́ òfin. Ìtúsílẹ̀ tàbí ìdáǹdè kúrò ní abẹ́ òfin. Arípòfin kùnà torí kò lè fún wa ní ìdáláre níwájú Ọlọ́run. Arípòfin kùnà torí kò lè mú ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ kúrò. Ṣùgbọ́n wá fẹ́ wò báwo la ṣe lè bọ́ ní abẹ́ òfin. Ìdáǹdè àti ìtúsílẹ̀ kúrò ní abẹ́ òfin. Ẹ̀wọ̀n Bíbélì sọ ní ẹsẹ̀ 21 yẹn, Bíbélì sọ pé ṣùgbọ́n nísinsìnyí a ti fi òdodo Ọlọ́run hàn láìsí òfin, tí à ń jẹ́rìí sí nípa òfin àti nípa àwọn wòlíì. Ẹsẹ̀ 22 sọ pé àní òdodo Ọlọ́run nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi sí gbogbo ènìyàn àti lára gbogbo àwọn tí ó gbàgbọ́, nítorí kò sí ìyàtọ̀. Ẹ wo àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ ká kọ́kọ́ rí ni, ó fi hàn wá wípé a lè ní ìdáláre kò é ṣe nípa òfin ó ní nípa ọ̀dọ̀ Ọlọ́run. We can be free through the righteousness of God, nípa òdodo Ọlọ́run. A lè ní ìtúsílẹ̀ nípasẹ̀ òdodo Ọlọ́run. A lè ní ìdáláre nípasẹ̀ òdodo Ọlọ́run, pé kìí ṣe nípasẹ̀ òfin mọ́, ṣùgbọ́n nípasẹ̀ kíni? Òdodo Ọlọ́run. Ẹsẹ̀ 22 ẹ̀wọ̀n tí Bíbélì 22 ó ní àní òdodo Ọlọ́run nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi sí gbogbo ènìyàn àti lára gbogbo àwọn tí ó gbàgbọ́, nítorí kò sí ìyàtọ̀. Tá a bá fẹ́ ní ìdáláre
níwájú Ọlọ́run kò ní jẹ́ nípa òfin ṣùgbọ́n yóò jẹ́ nípa òdodo Ọlọ́run. Ìtúsílẹ̀ tá a lè rí gbà nípa lábẹ́ òfin òní pé láti ní òdodo kí ni Ọlọ́run. ní ìsọ́pọ̀ òfin burú láti pamọ́ ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ nípa lílọ sọ́run kìí ṣe òfin pípamọ́ ni yóò mú wa débẹ̀ torí pé mo ń pa òfin mọ́ mo ti ní ìdáláre níwájú Ọlọ́run nu. Kò sí ẹnikẹ́ni bá a ṣe wò ń bẹ̀rẹ̀ tí ó ní ìdáláre níwájú Ọlọ́run nípa pípa òfin mọ́. Kí sì nìdí? Torí pé òfin ò lè fún wa ìdáláre níwájú rẹ̀. Òfin kíni kejì, òfin kò lè mú ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ kúrò. Àwa rí bá a ṣe lè gba ìtúsílẹ̀ wa ní abẹ́ òfin ó ní pé a gbúdọ̀ ní òdodo rẹ̀, òdodo Ọlọ́run a gbúdọ̀ ní. Nínú ìwé Kọ́ríńtì kejì orí karùn-ún tá bá wo ẹsẹ̀ ìkọkànlélógún, Kọ́ríńtì kejì orí karùn-ún ẹsẹ̀ ìkọkànlélógún, Bíbélì sọ fún wa wípé nítorí ó ti fi ṣe ẹ̀ṣẹ̀ nítorí wa, ẹni tí kò mọ ẹ̀ṣẹ̀ kẹ́ṣẹ̀ rí, kí àwa lè ní òdodo Ọlọ́run nínú tani? Nínú rẹ̀. Tá a bá yọjú sọ́dọ̀ Ọlọ́run padà kò ní jẹ́ nítorí pé mo ń pa òfin mọ́, á jẹ́ nítorí òdodo tani? Ọlọ́run. Mo gbúdọ̀ ní òdodo Ọlọ́run kí n tó lè wá síwájú Ọlọ́run. Kìí ṣe ìta ń pè ní ìdáláre gan-an, torí ìdáláre ò dúró lórí pé ìtawà fẹ́ fi hàn fọlọ́run pé ẹ̀yìn tí mo fẹ́ fi hàn fún ọ ní kí n lè ní ìdáláre. Ìdáláre gbúdọ̀ wá nígbà tọ́lọ́run bá sọ pé o ṣe tí mo fẹ́ kó o ṣe. Bí ìdáláre ṣe ń ṣẹlẹ̀ nu pé o gbúdọ̀ mú tí mo fẹ́ kó o mú ṣẹ kó o lè ní ìdáláre. Bẹ́ẹ̀ ni Bíbélì wá sọ pé tá a bá ní ìdáláre á ní ìdáláre nípa òdodo Ọlọ́run ni. Báwo la ṣe wá lè lódodo Ọlọ́run? Ṣé ródodo Ọlọ́run yìí lẹ́gbẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ ń lé kiri ní gbogbo ìgbà? Tí n bá ti ṣe báyìí, tí n bá ti lọ ṣọ́ọ̀ṣì, tí n bá ti pòfin mẹ́wàá mọ́, tí n bá ti nínú bí ní sọ́mọlàkejì, tí n bá ti tiraka báyìí, tí n bá ti ṣe tọ̀tún, tí n bá sàndá mẹ́wàá, tí n bá ń gbàdúrà déédéé, àmà lódodo Ọlọ́run rárá o. Bíbélì sọ pé a lè ní òdodo Ọlọ́run nípa ìgbàgbọ́ nínú tani? Jésù Kristi. Òdodo Ọlọ́run yóò wá nígbà tá a bá fi ìgbàgbọ́ wa sínú Jésù Kristi. Ẹ wo Bíbélì sọ nínú ẹsẹ̀ ìkejìlélógún yẹn, ẹsẹ̀ ìkejìlélógún yẹn, màá kà dé ìkarùndínlọ́gbọ̀n. Bíbélì sọ wípé àní òdodo Ọlọ́run nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi sí gbogbo ènìyàn àti lára gbogbo àwọn tí ó gbàgbọ́, nítorí kò sí ìyàtọ̀, gbogbo ènìyàn ló ṣáà ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run, àwọn ẹni tí a ń dá láre lọ́fẹ̀ẹ́ nípa oore ọ̀fẹ́ rẹ̀, nípa ìdáǹdè tí ó wà nínú Kristi Jésù, ẹni tí Ọlọ́run ti gbé kalẹ̀ láti jẹ́ ètùtù nípa ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀, láti fi òdodo rẹ̀ hàn nítorí ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti kọjá nínú ìpamọ́ra Ọlọ́run. Pé Jésù nìkan la gbé kalẹ̀ nípasẹ̀ ẹni tá a ti lè ní òdodo Ọlọ́run. Pé tá a bá ní òdodo Ọlọ́run òun ló lè sọ wá di olódodo. Ẹ wo ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n, bẹ́ẹ̀ sọ wípé láti fi òdodo rẹ̀ hàn ní ìgbà ìsinsìnyí kí ó lè jẹ́ olódodo àti olùdáláre ẹni tí ó gba Jésù gbọ́. Òdodo wà nípa òfin, torí òfin kò lè fún wa ní ìdáláre níwájú Ọlọ́run, kò lè mú ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ kúrò. Ẹ̀ẹ̀kejì tá a rí ni pé a rí ìdáǹdè, ìtúsílẹ̀ ní abẹ́ òfin nípa rírí òdodo Ọlọ́run. Báwo la ṣe lè ní òdodo Ọlọ́run? A ní òdodo Ọlọ́run nípa tani? Jésù Kristi. Àwa sá lórí móhùnmáwòrán láti kàn mọ́ wá pé àwa wàásù kí ká mọ náwó kákan fi mọ ní káwọn èèyàn ṣàlẹ́ mọ́ wò wá. Ìta fi wá sórí móhùnmáwòrán òun ni láti jẹ́ ká mọ̀ wípé Ọlọ́run ti ṣe ọ̀nà tá a fi lè ní ìdáláre níwájú rẹ̀. Kì í ṣe nítorí ìjọ wa, kì í ṣe nítorí ìjọ yín, kò í ṣe nítorí ẹ̀sìn yín. Gbogbo àwọn nǹkan tá a gbójúlé pé ó lè fún wa ní òdodo Ọlọ́run kò lè fún wa lódodo Ọlọ́run. Torí tí àwọn nǹkan yẹn bá lè fún wa lódodo Ọlọ́run, Jésù ò ní nílò láti wá sáyé. Bíbélì sọ wípé òun láti fi ṣe ètùtù fún wa láti lè ní òdodo rẹ̀, torí òun ni olùdáláre fún wa. Ìgbà tá a bá gbàgbọ́ àti ṣe tọ́lọ́run fẹ́ ká ṣe láti rí ìdáláre níwájú rẹ̀. Nínú ìwé Róòmù orí karùn-ún ẹsẹ̀
ìkẹtàdínlógún màá kà sí ìkejìdínlógún. Bíbélì sọ wípé ǹjẹ́ bí nípa ẹ̀ṣẹ̀ ọkùnrin kan ikú jọba nípasẹ̀ ẹnìkan, mélòó mélòó ní àwọn tí à ń gbà ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ àti ẹ̀bùn òdodo yóò jọba nínú ìyè nípasẹ̀ ẹnìkan Jésù Kristi. Ǹjẹ́ bí nípa ẹ̀ṣẹ̀ kan ìdájọ́ dé bá gbogbo ènìyàn sí ìdálẹ́bi, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni nípa ìwà òdodo kan ẹ̀bùn ọ̀fẹ́ dé sórí gbogbo ènìyàn fún ìdáláre sí ìyè. Ó ń jẹ́ ká mọ̀ pé nípasẹ̀ ẹnìkan Ádámù òun lẹ̀ṣẹ̀ ṣe wá sórí gbogbo ènìyàn. Torí àwọn èèyàn mọ̀ ní ẹnìkan kò lè gbọ́ ọ́ là, kò sẹ́nìkankan tó lè kú fẹ́nìkankan, ìwọ ló fi ẹ̀mí ara rẹ, ló fi iṣẹ́ rẹ, ló fi san gbèsè rẹ. Irọ́ o, gbogbo tó wù kó o ṣe, ààwẹ̀ tó wù kó o gbà, gbogbo tó wù kó o ṣe, ọrẹ tó wù kó o dá, gbogbo tó wù kó o ṣe, ìjọsìn tó wù kó o ṣe, kò lè fún ọ ní ìdáláre wájú Ọlọ́run o. Torí ìdáláre wájú Ọlọ́run kìí ṣe bí wọ́n ṣe fẹ́. Ọlọ́run ni ó ṣe pé in tó lè ṣe ní tí mo fi lè ní ìdáláre, tó fi lè ní ìdáláre lọ́dọ̀ mi, tó fi lè dọ́dọ̀ mi, tó fi lè lójú rere mi. Kí lọ́rọ̀ sì ní pé òun ti ṣe, ó lóò ní nǹkan kan tó lè ṣe mọ́. Ó ní tó ń fẹ́ kó o gbégbèsè lé lórí, ó ní kó o gba Jésù, toró òun láti fi ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ wa. Tó o bá fẹ́ ní ìdáláre wájú Ọlọ́run, ó gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ. Bí Ádámù ṣe sọ nípa ṣe jẹ́ ẹlẹ́ṣẹ̀ nínú Ádámù, tí gbogbo wa jẹ́ ẹlẹ́ṣẹ̀ nínú Ádámù, ni Ọlọ́run rán ọmọ rẹ̀ wá sáyé pé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, ní títí Jésù fi yàtọ̀ ní. Jésù àbí nípa ìbálòpọ̀ ọkùnrin àtobìnrin, ìbí rẹ̀ yàtọ̀. Ọlọ́run rán wá sáyé torí kò ní ẹ̀ṣẹ̀, ó ló lè san gbèsè ẹ̀ṣẹ̀ fún wa. Tá a bá wá gbàgbọ́ bẹ́ẹ̀ sọ pé àní ṣègbé, á ní iye àìnípẹ̀kun. Bí Ádámù bá ṣe nínú Ádámù níbi tá a kà nínú ìwé Róòmù orí 5 ẹsẹ̀ 17 yẹn sí ìsàlẹ̀, tá a kà yẹn pé nípasẹ̀ ẹnìkan lẹ̀ṣẹ̀ ṣe wá, bẹ́ẹ̀ náà ni nípasẹ̀ ẹnìkan ni òdodo ṣe lè wá sórí gbogbo wa. Tá a bá gbàgbọ́, àwa náà ní òdodo Ọlọ́run. A lè ní ìdánilójú pé tá a bá kúrò láyé yìí à ń lọ sọ́run. Ohun àkọ́kọ́ tá a kọ́kọ́ rí ni ìkùnà òfin, pé the failure of the law. Ohun èkejì, the freedom from the law. A rí ìdáǹdè, ìtúsílẹ̀ kúrò lábẹ́ òfin nípasẹ̀ òdodo Ọlọ́run. Báwo la ṣe lè sí nípasẹ̀ olódodo Ọlọ́run? Nípasẹ̀ Jésù Kristi, gbàgbọ́ nínú Jésù. Ìkẹta, ó ní àwọn àrígbámú tó lòdì sí lílọ sí ọ̀run nípasẹ̀ òfin pípamọ́. The fact against the law. Àwọn àrígbámú tá a rí, tó bá jẹ́ pé òfin là ń pamọ́ tá a fẹ́ fi lọ sọ́run, àrígbámú yìí ó lòdì sí o, ó lòdì sí. Ẹ wo àrígbámú àkọ́kọ́ tí mo kọ́kọ́ rí ní pé tó bá jófin ni ó mú wa lọ sọ́run. Ẹ jẹ́ n ka Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run, Róòmù orí 3 yẹn ẹsẹ̀ 17, ẹsẹ̀ 17. Ó ní ọ̀nà ìṣògodà àti mú kúrò nípa òfin wo tiṣẹ́, bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n nípa òfin ìgbàgbọ́. Nítorí náà a parí ẹ̀ sí pé nípa ìgbàgbọ́ ni a dá ènìyàn láre láìsí iṣẹ́ òfin. A wá rí pé àwọn àrígbámú tó lòdì sí lílọ sí ọ̀run nípasẹ̀ òfin pípamọ́ ni ó ní pé tó bá jófin pípamọ́, òun là ń pamọ́ láti lọ sọ́run, a lè mọ yangàn. Ní ẹsẹ̀ 17 yẹn, ó ní ọ̀nà ìṣògodà àti mú kúrò nípa òfin wo ti iṣẹ́. Òun mo ṣe sọ pé láwọn ibìkan nínú ìwé Róòmù bí ìgbà tá à ń béèrè ìbéèrè tó wá ń dáhùn, ó ní ṣe nípa ti iṣẹ́ rárá o. Torí tó bá jẹ́ iṣẹ́ òfin là ń pamọ́ láti lọ sọ́run, aṣògo. Àwọn wòlíì ńláńlá nígbà táwọn bá dọ̀run wọ́n lọ sọ, ìwọ ibo ló ti ń bọ̀ tó lókun lọ́rùn? Ó mọ iṣẹ́ táwa ṣe ni, ó mọ wàhálà tá a ṣe. Irú àwọn Pọ́ọ̀lù, àwọn Pétérù, àwọn Barnabas, àwọn tá a lè pè ní àwọn èèyàn ńláńlá jàkànjàkàn nínú ìgbàgbọ́, àwọn ò mọ̀ fi wá ìwọ o fẹ́ jókòó lẹ́bẹ̀ẹ́, torí ìṣògo láàmú ṣe tó bá jẹ́ pé iṣẹ́ wa ló mú wa lọ sọ́run. Ṣùgbọ́n Bíbélì fi yé wa wípé kìí ṣe iṣẹ́ òdodo wa ní ti ọ̀run o, kìí ṣe iṣẹ́ òdodo wa. So a rí wípé nítorí pé kìí ṣe iṣẹ́ òdodo wa, ọ̀rọ̀ pé mò ń gbéraga, ọ̀rọ̀ ìṣògo ó kù ńbẹ̀.
torí gbogbo ẹni tó bá bára rẹ̀ níwájú Ọlọ́run yóò bára rẹ̀ níwájú Ọlọ́run nípa ìdáláre nínú Jésù Kristi ni. Kì í ṣe nítorí ìjọ mi, kì í ṣe nítorí pé mo jálùfà, kì í ṣe nítorí pé ojú ọmọ ìjọ àbò jẹ́ díákónì àbò jẹ́ olórí ẹ̀sìn kankan àbẹ́sìn tó ń ṣe. Ó bára rẹ̀ lọ́run tó bá bára rẹ̀ lọ́run nítorí pé o rí ìdániláre gbà nínú Jésù Kristi. So a rí àrígbámú wípé tó bá jófin ni a ṣògo, ṣùgbọ́n torí pé kì í ṣòfin a rí pé kò sí ìṣògo torí pé Jésù ló ṣe gbogbo ẹ̀tàn. Ẹni tí gbogbo ògo àtìyìn ó tọ́ sí òun ni ta ni? Jésù Kristi. Àwa rí pé Bíbélì sọ nínú ẹsẹ̀ ìkejìdínlógún tó parí yẹn, ó ní nítorí a parí rẹ̀ sí pé nípa ìgbàgbọ́ ni a dá ènìyàn láre láìsí iṣẹ́ òfin. A tún rí àrígbámú eléyìí tó jẹ́ pé ó lòdì sí tófin. Tá a bá jẹ́ pé òfin là ń gbàgbọ́, àrígbámú yìí ni pé sórí kò sọ́nà mìíràn tá a fi lè dọ́dọ̀ Ọlọ́run àfi nípasẹ̀ Jésù Kristi. Ó ní nítorí pé a parí rẹ̀ sí pé nípa ìgbàgbọ́ ni a ń dá ènìyàn láre láìsí iṣẹ́ òfin. Sórí ìyẹn ò ní pé Bíbélì ò sọ pé bóyá ká mọ́ ṣiṣẹ́ rere láti jẹ́ ọmọ Ọlọ́run rere, ṣùgbọ́n ní tó bá ní í ṣe pẹ̀lú lílọ sọ́run pé mo fẹ́ rí ìdáláre gbà wájú Ọlọ́run, kì í ṣe sí òfin rẹ̀, iṣẹ́ tí Jésù ti ṣe parí ni. Mo wá fẹ́ béèrè lọ́wọ́ rẹ láṣálẹ̀, ǹjẹ́ o ò ní fẹ́ gbàgbọ́ kó gba iṣẹ́ àṣeparí? Ìdí tí Jésù ṣe wá sáyé nù, kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn ẹlẹ́sìn mẹ̀sìn. Jésù wá sáyé láti fún wa ní òdodo rẹ̀ ká lè ní ìdáláre wájú Ọlọ́run. Òfin kùnà, a sì ní ìdáǹdè ní abẹ́ òfin. A sì tún rí pé tó bá jẹ́ òfin, àwọn nǹkan tí ò bá máa jẹ́ tàbá máa jọ láríyànjiyàn, gbogbo rẹ̀ la mú kúrò. L'Ọlọ́run fi sọ wípé Jésù lọ́nà. Ǹjẹ́ ò ní fẹ́ gbàgbọ́ lálẹ́ yìí? Tó bá jẹ́ pé wọ́n náà wà ń bẹ̀ tó ti gbàgbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀, kí ló dé tó ṣèpinnu kí wọ́n náà lè ní ìdáláre níwájú Ọlọ́run? Sọ pẹ̀lú mi tọkàn tu ẹnu rẹ pé Jésù Olúwa, dáríjì mi èmi ẹlẹ́ṣẹ̀. Mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mi, mo mọ̀ pé ọ̀run àpáàdì ló tọ́ sí mi. Mo rí pé wọ́n ló mú ìdáláre wá fún mi. Mo gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi. Ó ṣé Jésù tó kún torí ẹ̀ṣẹ̀ mi. Jésù Olúwa wa, àmín. Tẹ́ bá ní ìbéèrè kankan ẹ lè pè wá sórí àwọn nọ́mbà wa 0816-208-1344 0816-208-1344. WhatsApp nọ́mbà wa náà tún ni ẹ lè pè sórí rẹ̀, tàbí 0901-292344 0901-292344 tàbí Glo nọ́mbà wa 0705-530-7492. Títí di ọjọ́ mẹ́jọ, àlàáfíà ní fún yín. Adùn nílé tiwa.